gbogbo etí tó ń gbọ́ mi mo kí yín pé a kú dédé àsìkò yìí ẹ káàbọ̀ sí orí ètò bó ṣe ń lọ. Orúkọ tèmi ni Oyindàmọ́lá Ọmọ́tọ́lá, ọmọ tó dùn, ọmọ tó ṣàtàṣàtà. Ṣé dáadáa ni mo bá yín lè ní ṣàlàáfíà lẹ́wà? Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ tá a ṣe máa ń ṣe lórí ètò bó ṣe ń lọ. Mo ti sọ fún yín tẹ́lẹ̀ náà pé oríṣiríṣi àràǹbarà tí gbogbo àwọn ìlú mọ̀ọ́ká wa ní agbo òṣèré tíátà ní lágbo òṣèré àwọn olórin ní gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn wa pátápátá tẹ́ fẹ́ràn táwa náà fẹ́ràn. Gbogbo àrà oríṣiríṣi tí wọ́n ń dá káàkiri òun náà ni èmi Oyindàmọ́lá máa mú wá fún yín lórí ètò yìí lóní pẹrẹwu. Ọ̀rọ̀ náà pọ̀ tá a máa sọ lénìí lóríṣiríṣi nípa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàárín gbogbo àwọn olólùfẹ́ wa lókè lọ́hùn. Ṣùgbọ́n ká tó bẹ̀rẹ̀ ètò ẹ jẹ́ n sáré dókè lọ́hùn ẹ wá nǹkan fìdílé mò ń bọ̀ ná. My name is Yul Edochie Marufu. As you all know, Ijoba Lande. Please, first of all, I want to appreciate everyone. The reason why I'm doing these videos is because of my family are going tomorrow. I want them to show appreciation to the world because they told me everything that everyone that do. So I really appreciate for those people, everyone. They say almost everyone, 100% everybody that posted that all of them, I tell them, all of them, they are abiyamaye by God grace. Lágbára Ọlọ́run wọn ní fi ọmọ pa yín lẹ́kùn. Adẹ́rìnpòṣónú òṣèré Ijoba Lande ti padà sí ilé báyìí lọ́dọ̀ àwọn ẹbí rẹ̀. Gẹ́gẹ́ bí mo sọ fún yín lórí ètò yìí tẹ́lẹ̀ pé ó tó bí ọjọ́ mẹ́ta tí ìyàwó ẹ̀ àtàwọn ẹbí ẹ̀ ti ké gbàǹjarè síta wípé ẹ gbà wá o, ọmọkùnrin Ganiu yìí à ń wá o, ààrí o, ṣàdédé ló kúrò nínú ilé tó di pé àmọ́bi tó rìn sí. Ṣùgbọ́n láìpẹ́ yìí náà ni ọmọkùnrin náà ti padà sí inú ilé. Ó dẹ̀ sọ̀rọ̀ láti lè bá àwọn èèyàn, àwọn olólùfẹ́ rẹ̀ láti fi lè bá wọn sọ̀rọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀. Ó sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára ẹ̀ wípé òun kọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn torí pé ìgbà tí òun délé padà òun rí wọ́n ròyìn fún òun báwọn èèyàn ṣe káràmásìkí ọ̀rọ̀ yìí tó jẹ́ pé wọ́n pósìtì píkṣọ̀ òun, gbogbo àwọn ọ̀rọ̀ òun làwọn èèyàn ti fi káàkiri pé ǹjẹ́ tẹ bá wá wa rí ẹni yìí o, tẹ bá rí ibi tó rìn sí kẹ́kàn sí wa. Látàrí èyí òun kọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn náà. Òun dẹ̀ fẹ́ fi yé wọn wípé kò ṣe pé ẹnìkankan jí òun gbé o, wọn ò jí òun gbé o, ṣùgbọ́n nǹkan tóun kàn fẹ́ sọ ni wípé ìdààmú tí ó máa mú wa tá máa fi máa ronú pé bóyá kí ká lọ ṣe nǹkan tó yẹ ká ṣe àbí tó máa jẹ́ kí ilé ayé sú wa kọ́lọ́run má jẹ́ kí ariru ẹ̀. Ẹ̀yin èèyàn mi, ọ̀rọ̀ lédélẹ̀ yìí a tẹ̀ fẹ́ dúpẹ́ pé láyọ̀ àti àlàáfíà náà ni wọ́n padà sílé. A dẹ̀ ń gbàdúrà pé gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ bí ìdojúkọ tí ó fi lè mú wọn ṣerú nǹkan báyìí Ọlọ́run bá wọn paná ẹ̀. Àbí báwo lẹ ṣe fẹ́ rí ọ̀rọ̀ yìí sí ẹ̀yin èèyàn mi? Àwọn èèyàn ń dojúkọ oríṣiríṣi nǹkan ṣá. Ìrẹ́lòmíì lẹ́nu tó jẹ́ pé ó ń sọ̀rọ̀, ó ń ṣeré, ṣùgbọ́n nǹkan tí ó ń fojú wì nínú ilé Ọlọ́run bá nìkan ló yé. Ìmọ̀ràn kan tí èmi máa gbà wá ni pé kò sí nǹkan náà tí a lè máa dojúkọ. Ká má sáré máa rò wípé bóyá ká gbẹ̀mí ara wa àbí ká lọ ṣe nǹkan tó máa pa àwọn ẹbí wa lára. Òun náà ni nǹkan tó kàn tí a máa ṣe. Ẹ jẹ́ ká máa nígbàgbọ́ ní ọ̀dọ̀ Ọlọ́run pé gbogbo nǹkan tá a bá ń dojúkọ pátá ó tó Ọlọ́run lẹ́rù láti gbé, ó dẹ̀ tó Ọlọ́run níkápá láti bá wa tán ìṣòro. Lágbára Ọlọ́run ọmọ yín ò ní sọnù. The pressure that will make you that will think that the only solution is to kill yourself, you will not see it in your life. But I want everyone to know, say depression is real. And I want to tell the world that there's nobody kidnap me. Jimmy Bill, I understand. I do my intention. But thank God I have back. And I will explain myself better tomorrow morning by 10 a.m. on Instagram ID. The reason why I'm doing this video, I want my family to say thank you because a lot of people have gone, but I want to see one be by mo fẹ́ kàn say appreciation. I greet all Nollywood industry, gbogbo Yoruba movie, Igbo movie, but I don't want to mention name because if I mention name, other people were important, but everybody is very important. That's why I don't want to mention name. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín gan, but tomorrow morning Mama say live and I will explain better. Please, this is my brother. This is the person enter be me teleri. So at least I not wa eba mi. Gbogbo ọmọ Nàìjíríà ẹ ṣé adúpẹ́ o. Gbogbo àgbáyé pátápátá. This is the second born to my mom.
So ọmọ Nàìjíríà ṣe àdúpẹ́ o, Ọlọ́run ní fọmọ pa yín lẹ́kún o, ẹ ní rúkọ ọmọ yín ò ní sọnù, ẹ ṣe àdúpẹ́ o. This is because I be kind, because this is my laba. Idowu mi ò sí, so Peter ni mo lè sọ pé Peter mi. So thank you. Good evening, everyone. My name is Gamilu. Máa sọ orúkọ ẹ̀ bákan kí wọ́n. Okay, ẹ ṣé o. A kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó gbàgbá yìí o. A dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú ìfẹ́ tẹ́ fi hàn sí Ijoba Lande. Ọmọ yín ò ní sọnù. Wọ́n ní gbé yín lọ́mọ lọ́wọ́. Yes, Ẹ ṣé o. yeah. Thank you everyone. I really appreciate ẹ ṣé mo dúpẹ́ gan. Thank you so much. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà wo. Ìdọ̀bálẹ̀ mi rè o. Thank you so much. All the bloggers, pátápátá. I don't want to mention name. All the bloggers that they want to say pé wọ́n try láti rí mi. Thank you so much. God bless you. Agbára Ọlọ́run ọmọ tí náà kò ní di àwátì o. Jí mi gbé o. Èmi ni mo sọ fẹ́ nú mi ṣe fẹ́ nú mi. But thank God I'm alive. So I will explain better tomorrow. What do they pay you for? You miserable cunts, what do they pay you for? Are you paid to be stupid? Shut up. Gbajúgbajà òṣèré tíátà àti èdè Gẹ̀ẹ́sì Yul Edochie ti pàdánù àkọ́bí ọmọkùnrin rẹ̀ láìpẹ́ yìí. Lórí ẹ̀rọ ayélujára náà ni wọ́n ti kàn sí wa láti sọ wípé ṣàdédé ni ọmọkùnrin yìí tó ń lọ bíi ọmọ ọdún 17 ni ó ṣubú lulẹ̀ níbi pápá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá tó ń gbá ní iléèwé rẹ̀ tí ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ tí ó jọ lọ́rùn nípè. Ọmọkùnrin yìí àti àwọn ẹbí rẹ̀ náà ti ń gba oríṣiríṣi ọ̀rọ̀ ìkẹ́dùn láti àwọn ẹlẹgbẹ́ wọn ní agbo òṣèré tíátà lọ́tùn lósì tí wọ́n bá wọn kẹ́dùn pé Ọlọ́run ọba á rọ̀ wọ́n lójú, Ọlọ́run jẹ́ ká rí irú eléyìí mọ́. Pàápàá jùlọ ọmọkùnrin yìí gangan fúnra rẹ̀ Yul Edochie yìí ó ti jáde láti wá sọ wípé kí àwọn ọlọ́pàá kí wọ́n tara ṣàṣà láti rí pé wọ́n bẹ̀rẹ̀ ìwádìí lórí ọ̀rọ̀ ikú ọmọdé yìí. Ẹ̀yin èèyàn mi, Ọlọ́run máa ṣàánú wa báyìí o. Ikú àgbàlagbà, ikú ọmọdé, Ọlọ́run má jẹ́ ká rírú ẹ̀ mọ́, Ọlọ́run ṣàánú wa. Nǹkan tó tiẹ̀ wá jẹ́ kàyéfì nínú ọ̀rọ̀ yìí ni wípé ọmọ tó jẹ́ pé kò sí nǹkan kan tó ṣe é, ó sì gbáradì fún ìdánwò tó dẹ̀ lọ ṣèdánwò ọ̀hún. Lẹ́yìn ìgbà tó parí ìdánwò yìí náà ni ó bọ́ síbi eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá tó ń gbá pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ rẹ̀ tó fi wá di pé ó ṣubú lulẹ̀ lójijì. Àwọn èèyàn ti sọ̀rọ̀ lóríṣiríṣi lórí ẹ̀rọ ayélujára gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé tí ọ̀rọ̀ bá ti délẹ̀ báyìí oríṣiríṣi náà ni àwọn èèyàn máa sọ nípa ẹ̀. Àwọn kan tiẹ̀ ń sọ pé ọmọkùnrin ló fọwọ́ ara rẹ̀ ṣe rẹ̀ torí pé gbogbo náà la mọ̀ wípé gbogbo gbàgbó kan ti ṣẹlẹ̀ lórí pé ó fẹ́ ìyàwó kejì kò fẹ́ ìyàwó kejì ní ìgbà kan rí. Orí ọ̀rọ̀ yìí náà ni àwọn èèyàn sì wà tó sì ń sọ pé kò sí bá ṣe máa fà á tá à ní sọ pé ikú tó pa ọmọ yìí látàrí ìyàwó kejì tí ọmọkùnrin yìí fẹ́ òun náà ni kí wọ́n lọ yẹ̀wò dáadáa. Bákan náà ni àwọn èèyàn kan dẹ̀ ń sọ pé ṣebí àwọn ti sọ fún pé gbogbo ìgbésẹ̀ tó ń gbé yìí ó máa padà lẹ́yìn. Ṣùgbọ́n lára àwọn tí wọ́n jọ jẹ́ ẹgbẹ́ nínú ẹgbẹ́ òṣèré tíátà yẹn Destiny Ethical tóun náà jẹ́ gbajúmọ̀ òṣèré tíátà ti jáde láti sọ pé ẹ̀yin èèyàn àsìkò yìí kọ́ ló yẹ kẹ́ máa sọ gbogbo orú nǹkan báyìí. Odidi ọmọ màlúkù kò máa ń ṣe ẹran kò dẹ̀ ń ṣe adìyẹ. Ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé àsìkò yìí bàbá ọmọ yìí àti ìyá ọmọ yẹn máa wà nínú ìrora. Kò wáyé kó jẹ́ àsìkò yìí lẹ máa sọ̀rọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ àlùfàǹṣá pàápàá jùlọ nípa ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀. Ẹ fi ọmọkùnrin yìí lọ́rùn sílẹ̀, ẹ tiẹ̀ jẹ́ kó tiẹ̀ farabalẹ̀ kó tiẹ̀ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ náà kó tó di pé máa sọ oríṣiríṣi ọ̀rọ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi náà ṣe máa ń sọ lórí ètò yìí pé káwa èèyàn ká máa kóra wa ní ìjánu. Kò sẹ́ni tó máa wù kó jẹ́ pé ọmọ tó ti bí tó ti ń tọ́ kó kọ̀ déédéé fò ṣánlẹ̀ ó ṣe aláìsí. Ṣùgbọ́n gbogbo nǹkan náà ọwọ́ Ọlọ́run náà ni gbogbo nǹkan wà. Gbogbo nǹkan tó dẹ̀ pamọ́ lójú àwọn èèyàn kedere báyìí náà ni ní ojú Ọlọ́run. Mo gbàdúrà pé Ọlọ́run á bá wa rọ ọmọkùnrin yìí àti ìyàwó ẹ̀ àtàwọn ẹbí wọn, Ọlọ́run á bá wa ràn wọ́n lójú. Gbogbo irú àwọn ìṣẹ̀lẹ̀ burúkú báyìí Ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀ ní sàkání ìkọ̀ọ̀kan wa. For your punishment, you go outside and kneel down under the sun. You face the sun until the princess comes back, and pray she returns. If she doesn't, your lives will be at stake.
tíátà Desmond Elliot ni àwọn èèyàn tún ti ń fà lórí ẹ̀rọ ayélujára tuurutu báyìí. Ó tiẹ̀ wá dàbí pé kò sí nǹkan tọ́mọkùnrin yìí tiẹ̀ máa wá ṣe báyìí kò sí nǹkan tọ́mọkùnrin yìí máa ṣe báyìí tí àwọn èèyàn ò tiẹ̀ wá ní fà tí wọn ò ní máa wọ káàkiri. Kí ló dé ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ jẹ́ ká lẹ́mìí ìdáríjì, ẹ jẹ́ ká fọmọkùnrin yìí sílẹ̀ kó máa bá tiẹ̀ lọ. Kí ni nǹkan tó tún fa wàhálà báyìí ni àwòrán kan tí ọmọkùnrin yìí gbé sórí ẹ̀rọ ayélujára tá a rí níbi tó ti wà nínú ilé ìjọsìn mọ́ṣáláṣí kan níbi tí wọ́n ti ń ṣe àdúrà fún ààrẹ orílẹ̀-èdè tuntun yẹn Bọ́lá Ahmed Tinubu. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé àìpẹ́ yìí náà ni wọ́n ṣe ọjọ́ ìbí wọn. Ọmọkùnrin yìí dẹ̀ sọ nínú àwòrán tó fi sórí ẹ̀rọ ayélujára yìí wípé òun náà pẹ̀lú àwọn èèyàn tí wọ́n jọ ń ṣe àdúrà fún ààrẹ orílẹ̀-èdè tuntun yẹn Bọ́lá Ahmed Tinubu, òun ló fà á tí òun náà ṣe tẹ̀lé wọn lọ sí ilé ìjọsìn mọ́ṣáláṣí tí wọ́n ti ń ṣe àdúrà fún. Mo lérò pé torí pé ọmọkùnrin ó ti ní àwọn nǹkan bí ọ̀rọ̀ tó ti sọ tẹ́lẹ̀ tó jẹ́ pé ìyẹn tiẹ̀ ń bí àwọn èèyàn nú lọ́wọ́lọ́wọ́ tẹ́lẹ̀ ló fi di wípé torí èmi ò rí nǹkan tó burú nínú nǹkan tí ọmọkùnrin yìí ṣe yìí. Gbogbo wa náà la mọ̀ wípé inú ẹgbẹ́ òṣèlú APC kan náà ni gbogbo wọn jọ wà. Tó bá dẹ̀ di wípé ìkànnì wọn ń ṣe ayẹyẹ, wọn ní ẹni tó bá bó ní ire yọ̀, ire náà á dé bóun náà. Nǹkan tó ṣe yìí ò tí ì burú jù, ṣùgbọ́n ẹ ti mọ̀ wípé gbogbo ẹni tí ọmọ Nàìjíríà bá ti kẹ̀yìn sí, kò sí nǹkan tẹ́ni náà lè ṣe. Tó bá jẹ gúnugún báyìí kò lè gún lójú wọn mọ́. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ ká fi Desmond Elliot sílẹ̀ kó máa bá tiẹ̀ lọ. Gbogbo èrò yín lórí ọ̀rọ̀ tí mo ti sọ látàárọ̀ yìí, ẹ̀yin èèyàn mi, ẹ ti mọ̀ bá ṣe máa ń ṣe é. Ẹ má dá mi dá ètò yìí, ẹ jẹ́ kí n mọ̀ gbogbo èrò yín, gbogbo nǹkan tẹ́ bá fẹ́ sọ, ẹ jẹ́ kí n mọ̀ nínú comment section. Bákan náà ni ẹ lè pè wá lórí àwọn ẹ̀rọ tẹ́ ń wò lójú àwòrán yìí láti lè bá mi sọ̀rọ̀ ní ẹyọ kọ̀ọ̀kan. Ẹ jẹ́ ká máa bá ètò náà lọ. Mò ń bọ̀ ni. Kilarigbo, mo lérò pé ẹ ń gbádùn ètò yìí, gbémi náà ṣe ń gbádùn yín. Mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé kẹ́ má dá mi dá ètò yìí, ẹ jọ̀wọ́. Gbogbo èrò yín lórí ọ̀rọ̀ tí mo ti ń sọ látàárọ̀ yìí, ẹ jẹ́ kí n mọ̀ nínú comment section. Ẹ jẹ́ ká sún sí agbo àwọn olórin báyìí. Orúkọ kan ṣoṣo tí gbogbo yẹn mú lẹ́nu láti àná títí di èní ìbáyìí náà ni ọba orin nílẹ̀ wa ń bí báyìí, gbajúgbajà olórin David Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Davido aka 001. Látàrí orin tuntun tí ó ṣẹ̀ṣẹ̀ gbé kalẹ̀ báyìí tó jẹ́ pé ó ti ń jà rìnrìn lórí gbogbo àwọn ẹ̀rọ ayélujára káàkiri tí àwọn èèyàn sì ti ń kan sára sí pé láti bí ijọ́ mẹ́ta tí ọmọkùnrin tó ti fi wá sílẹ̀, eléyìí tó gbé wá yìí, kódà nǹkan kì í síbẹ̀, àrà ọ̀tọ̀ tún leléyìí. Orin tó ṣẹ̀ṣẹ̀ jáde yìí, òun ni àwọn èèyàn ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n dẹ̀ kan sára sí lóríṣiríṣi. Bákan náà ni gbajúgbajà òṣèré tíátà Eniola Badmus náà ti sọ̀rọ̀ lórí orin yìí, gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé àwọn aáwọ̀ kan ti ṣẹlẹ̀ láàárín àwọn méjèèjì tó jẹ́ pé ọ̀rẹ́ kòríkòsùn ni wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí, ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀ sí ọmọkùnrin Davido yìí tó pàdánù ọmọkùnrin kan ṣoṣo tí ó bí ní Fáyìn. A gbọ́ wípé ó ní àwọn ọ̀wà kan tí Eniola Badmus wù láàárín yẹn bí ìgbà tó jẹ́ wípé ọ̀rọ̀ tí ò tí ì jáde tí àwọn èèyàn tí mọ̀ pàtó jẹ́ pé òun ló kọ́kọ́ ń sọ fún àwọn èèyàn. Lérò pé ọ̀rọ̀ yìí dáwọ̀ sílẹ̀ láàárín ọ̀rẹ́ tó wà láàárín òun àti ọmọkùnrin Davido tó jẹ́ pé láti ìgbà náà àárín wọn ò gún régé tààrà mọ́. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀ náà, ọmọbìnrin Eniola Badmus yìí, òun náà sì fi àtìlẹ́yìn rẹ̀ hàn fún ọ̀rẹ́ Davido. Torí pé látìgbà tí orin yìí ti jáde ni àwọn náà ti kọ sí gbogbo orí ẹ̀rọ ayélujára wọn pé orin Davido tuntun ó ti jáde yìí ó ti wà ní gbogbo ibi tí ẹ ti lè gbọ́ orin yìí kí gbogbo àwọn olólùfẹ́ àwọn kí wọ́n tara ṣàṣà kí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ́ orin náà. Eléyìí tún jẹ́ kí ọ̀rọ̀ jáde lóríṣiríṣi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwọn èèyàn lórí ẹ̀rọ ayélujára gbogbo ọ̀nà báyìí náà ni wọ́n máa ń wá láti sọ ọ̀rọ̀ kan àbí kejì tí ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé ojú ayé lásán ni Eniola Badmus ń ṣe jàre, gbogbo náà la mọ̀ wípé àárín òun àti Davido ò gún régé mọ́, gbogbo eléyìí tó ń ṣe yìí ọ̀rọ̀ orí ahọ́n lásán ni jàre, ìfẹ́ ẹ̀tàn lásán ló fi ń hàn sí Davido jàre, kó jẹ́ ká gbọ́ràn kìnnìkan. Bákan náà làwọn èèyàn dẹ̀ sọ pé ẹ fẹ́ Eniola Badmus sílẹ̀, nǹkan tó ṣe yìí tí ò bá tún ṣe, ẹ̀yin èèyàn náà lè máa sọ pé
kò fi àtìlẹ́yìn hàn fún ọ̀rẹ́ ẹ̀ gbogbo nǹkan tí Davido ń ṣe ládùúgbò nǹkan tí Davido ṣe fún nǹkan kan bẹ́ẹ̀ yẹn ó yẹ kó sì fìfẹ́ hàn sí Davido ọmọ Ádámọ̀ wọ́n ti ní kò sọ́gbọ́n ta lè dá kò sí wa ta lè wù kò sọ́nà ta lè gbà ta lè fi táyé lọ́rùn ó olórin kan ló kọ bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ bá ṣe máa ṣe ẹ má dàmí dá ètò yìí ẹ jẹ́ kí n máa mọ gbogbo èrò yín lórí comment section yìí ṣùgbọ́n lórí ọ̀rọ̀ yìí èmi rò rí pé nǹkan tó dára náà ni Eniola Badmus ṣe kò bá sí nǹkan tí ò bá ṣẹlẹ̀ láàárín àwọn àti àwọn ọ̀rẹ́ wọn tó bá tásìkò òun pé kí wọ́n fìfẹ́ hàn sí wọn àbí gbogbo nǹkan tó bá ń ṣe kí wọ́n bá wọn gbé lárugẹ mo lérò pé ó di dandan kí wọ́n ṣe bẹ́ẹ̀ àbí báwo lẹ ṣe rí ọ̀rọ̀ yìí sí kí lẹ̀yin lérò lórí gbogbo ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí n mọ̀ nínú comment section. lórí ọ̀rọ̀ orin Davido náà la ṣì wà gẹ́gẹ́ bá ṣe rí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí ọmọkùnrin David Adeleke yìí tí a mọ̀ sí Davido tó ṣe láìpẹ́ yìí tó sọ pé ìgbà díẹ̀ tóun fi kúrò lórí ẹ̀rọ ayélujára pé ó nílò ó ṣe pàtàkì fún òun ni látàrí gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ òun rò pé àsìkò tó kí òun lọ fara pamọ́ díẹ̀ kí òun forí kalẹ̀ díẹ̀ kóun fi tún ro òye ayé kóun fi wò pé láti sìn yìí ọ̀nà wo lòun tún fẹ́ gbà láti fi máa ṣe ilé ayé òun pàápàá jùlọ òun tún fi àkókò náà tún lọ ṣe àwọn àpéjọpọ̀ àwọn orin yìí tó ṣẹ̀ṣẹ̀ gbé kalẹ̀ báyìí ó sọ̀rọ̀ nípa ìgbésí ayé ó sọ̀rọ̀ nípa ìfẹ́ tó wà láàárín òun àti ìyàwó òun tuntun ó dẹ̀ ti jẹ́ ká mọ̀ báyìí pé kò ń ṣe mo gbọ́ mọ́ o eléyìí ti di ọ̀rọ̀ òdodo pé torí pé òun àti ìyàwó òun yẹn Chioma Roland àwọn ti di lọ́kọláya lóòótọ́ àti ní òdodo àwọn oríṣiríṣi àwọn ẹgbẹ́ ẹ̀ ní agbo olórin bẹ́ẹ̀ náà ni wọ́n ti jáde láti wá kí ọmọkùnrin Davido yìí àwọn èèyàn bíi Falz àwọn èèyàn bíi Spyro Tiwa Savage gbogbo wọn lápapọ̀ náà ni wọ́n ti jáde lóríṣiríṣi láti fi bínú wọn ṣe dùn tó láti fi hàn pé látijọ́ yìí àwọn dúpẹ́ pé Davido ó padà sí agbo orin pẹ̀lú àpéjọpọ̀ orin tó jẹ́ gbàǹkangbì. Never ever taken this kind of break. So just being away and I've had a lot to think about. Definitely time to rest, reflect on a lot of family time, and definitely time to make music again. I remade the album. Before I went on the break, I actually had an album ready, had it all ready, but we did the album. I traveled. It's crazy. I'm married. Love is sweet. Okay, so let me a lot of different things, but we're ready now. To get back on the road. The album is out. Is amazing. Great. Back on tour. First show in a long time. Timeless. Vibe on the beach. Hey, Yomi. Kò ní jù báyìí lọ lórí ètò bó ṣe ń lọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti gbọ́ ábọ̀mù tuntun Davido yìí mo rọ̀ yín pé kẹ́ ẹ lọ gbọ́ torí pé iṣẹ́ tó kí síbẹ̀ òun náà ni wọ́n ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé orúkọ tèmi ni Oyindamola Ọmọ́tọ́lá ọmọ tó dùn ọmọ tó ṣàtàṣàtà tẹ́ bá fẹ́ tẹ̀lé mi ẹ lè tẹ̀lé mi lórí Instagram mi @official_honeybell_. Bákan náà ni má gbàgbé pé ní ilé-iṣẹ́ wa ní Kilarigbo à ń ṣe àkálẹ̀ ètò tó yanrantí tó múnádóko fún gbogbo àwọn ayẹyẹ oríṣiríṣi tẹ́ bá fẹ́ ṣe bí ayẹyẹ ọjọ́ ìbí ìgbéyàwó òkú sísin oríṣiríṣi nǹkan conference gbogbo ẹ̀ náà ni a máa bá yín ṣe àkálẹ̀ ètò tó múnádóko bákan náà ni gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe káràkátà àtẹni ọjà kan àbí òwò kan tẹ́ ń ṣe tẹ́ fẹ́ jẹ́ ká bá yín gbé sí etí àwọn oníbàárà yín ẹ kàn sí wa ká bá yín ṣe ìpolówó ọjà tó múnádóko ẹ wo gbogbo àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lórí àwòrán yìí kẹ́ fi pè wá kẹ́ fi kàn sí wa orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni Oyindamola Ọmọ́tọ́lá ọmọ tó dùn ọmọ tó ṣàtàṣàtà ó di ìgbà náà.